ẹ̀gbọ́n náà ṣó possible kéèyàn ní ajé lára kéèyàn má ní ògo lára ǹjọ́ possible kéèyàn ní ògo lára kéèyàn má ní ajé lára ẹ bá wọn nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá fètí gbéyàwó ọ̀rọ̀ lọ́jọ́ tèní. Ìrírí Ayé TV àwa làgbà. ọdún ni mí lórí ìkànnì yìí mi kì í ṣàìmọ̀ fọlọ́kọ yín Muhammadu Akóredé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà ẹ kú ọjọ́ méjì mẹ́ta lórí ìkànnì èyí tá a wà yìí. àní tá a bá ń sọ̀rọ̀ nípa ògo ń bẹ nínú ògo bẹ́ẹ̀ náà ni ògo ń gbé ògo mì oríṣiríṣi ògo ló wà ògo àgbáyé wà ògo orílẹ̀-èdè wà ògo ìlú wà ògo àdúgbò wà kódà ògo inú ẹbí gangan wà ògo òṣùpá wà bẹ́ẹ̀ náà ni ògo oòrùn náà sì wà. ǹjẹ́ ìwọ mọ irú ògo tó gbé wáyé? ìbéèrè ni o. àti ń pé gan kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ògo àti ajé? màá mẹ́nuba díẹ̀ fún yín lórí ètò lọ́jọ́ tèní kí ọba mi elédùà kó ràn mí lọ́wọ́ láti lè wí tẹnu mi lórí ìkànnì yìí. Ìrírí Ayé TV ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire. bóyá yín bá fẹ́ mọ̀ nípa nǹkan kan bóyá ẹ fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín àbí ìràwọ̀ yín lẹ fẹ́ mọ̀ nípa rẹ̀ àbẹ́ láwọn àlá kan tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa rẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 01 97 74 76 51 fáǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 01 97 74 76 51 èmi gangan ní dàyín lóhùn rẹ̀. àní ìyàtọ̀ ń bẹ láàrin ògo àti ajé. ní ìgbà míì ògo àti ajé wọn á jọ máa rìn pọ̀ ṣùgbọ́n nígbà míì ògo á rìn lọ́tọ̀ ajé náà á rìn lọ́tọ̀. kó lè yé yín dáadáa àwọn ọmọ míì wà tó ṣe ń pè ògo nìkan ní bẹ lára wọn bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ míì náà wà tó ṣe ń pé ajé nìkan ní bẹ lára wọn. àní bóyá lẹ́bàn á ṣèyówù lọ́lọ́hùn nígbà míì ọlọ́run á gbé ògo àti ajé sára ọmọ ẹlòmíì. ẹ wá jẹ́ kí n mú wá lẹ́yọ ẹyọ fún yín kí ohun tí mò ń sọ kó lè yé yín dáadáa. Ìrírí Ayé TV àwa làgbà. àní ó ṣe pàtàkì kíkó wá mọ irú ògo tó gbé wáyé bẹ́ẹ̀ náà ló tún ṣe pàtàkì kíkó wá mọ̀ yín pé ṣé ọmọ alájé lòun àbí kò sájé lára tòun. nígbà míì ọmọ míì á wà tó jẹ́ ọmọ ológo ṣùgbọ́n kò ní sówó lọ́wọ́ rẹ̀. irú àwọn ọmọ báyìí ògo ni wọ́n gbé wáyé kò sájé lára wọn. irú àwọn ọmọ báyìí nínú ògo ẹbí àtògo àdúgbò ni wọ́n pọ̀ sí. bẹ́ẹ̀ bá gbàgbé mo ní oríṣiríṣi ògo ló wà ògo àgbáyé wà ògo orílẹ̀-èdè wà ògo ìlú wà ògo àdúgbò wà ògo ẹbí sì wà. irú àwọn ọmọ tí wọ́n ní ògo ṣùgbọ́n kò sówó lọ́wọ́ wọn irú wọn nínú ògo ẹbí àti ògo àdúgbò òun ni wọ́n pọ̀ sí. irú àwọn ọmọ báyìí lẹ́mọ̀ rí ládùúgbò tó ṣe ń pé oríṣiríṣi ẹ̀bùn kan lọ́lọ́run fi ta wọ́n lọ́rẹ ṣùgbọ́n kò sówó lọ́wọ́ tí wọ́n lè fi gbé ògo yìí ga. oríṣiríṣi àwọn ọmọ ni wọ́n mọ bọ́ọ̀lù gbá ládùúgbò tó ṣe ń pé ọlọ́run bùn wọ́n lẹ́bùn yìí ni àmọ́ owó tí wọ́n fi là tí wọ́n fi lu lọ́nà bọ́ọ̀lù gbígbá yìí kò sí fún wọn. oríṣiríṣi ọmọ náà ló wà tó ṣe ń pé ọlọ́run bùn wọ́n ní ìmọ̀ tó pọ̀ ládùúgbò àmọ́ owó tí wọ́n fi kàwé lọ iléèwé gíga kò sí lọ́wọ́ àwọn ẹbí wọn. irú àwọn ọmọ báyìí ògo ni wọ́n ní òun yan ajé wá látọ̀run. Ìrírí Ayé TV àwa làgbà. irú àwọn ẹlòmíín náà wà tó ṣe ń pé wọ́n ní ajé lára ṣùgbọ́n kò sí ògo lára wọn bó ti wù kó mà. irú wọn pọ̀ ládùúgbò tó ṣe ń pé wọ́n ní owó burúkú lọ́wọ́ ṣùgbọ́n ayé ò mọ̀ wọ́n. àìmọye bàbá olówó ládùúgbò tó ṣe ń pé owó burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ayé ò mọ̀ yín pé olówó ni. àwọn ìyá olówó náà ń bẹ ládùúgbò tó ṣe ń pé owó burúkú ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n ayé ò mọ̀ wọ́n. irú àwọn ẹni yìí ajé ni wọ́n gbé wáyé wọn ò gbé ògo wáyé. bó o bá délé wọn gbà míì ó lè jómi kànga ni wọ́n mọ̀ lò nínú ilé wọn owó burúkú sì ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n kò hàn lára wọn. ajé ni wọ́n gbé wáyé ṣùgbọ́n wọn ò gbé ògo wáyé. irú wọn ni wọ́n máa ń lé ọ̀kadà mú lójú pópó owó sì ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n lè fi ra mọ́tò. irú wọn ajé ni wọ́n gbé wáyé kò sí ògo lára wọn bó ti wù kó mà. ibi tá a wá ń lọ gangan ládé yìí àwọn ẹlòmíì tó ṣe ń pé ọlọ́run gbé ajé lé wọn lára ó sì tún gbé ògo lé wọn lára. irú wọn là ń pè ní ológo àgbáyé. ṣùgbọ́n ẹ jẹ́ mú mi díẹ̀ náà kí n wá yànnàná ògo àgbáyé fún yín kẹ́ bá lè mọ ohun tí mò ń sọ dáadáa. mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV ìkànnì ọmọ káàárọ̀-o-ò-jíire.
mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. lẹ́ẹ̀kan sí bóyá ẹ bá fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín àbẹ́ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín àbẹ́ láwọn àlá kan tí ń dẹ́rùbà yín tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa rẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 01 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 01 97 74 76 51. èmi gangan ní dàáyín lóhùn rẹ̀. irú àwọn wo ni wọ́n gbé ògo àgbáyé wáyé? irú wọn làwọn ẹni tó ṣe ń pé lẹ́yìn tí Ọlọ́run bo ògo fún wọn tán Ọlọ́run tó fi ajé pẹ̀lú rẹ̀ fún wọn. irú wọn pọ̀ káàkiri àgbáyé tó ṣe ń pé bó o bá dé orílẹ̀-èdè kan ó gbọ́ orúkọ wọn bẹ̀. kò sí orílẹ̀-èdè tá a sọ ń pé ò ní gbórúkọ wọn. irú wọn ni àwọn agbábọ́ọ̀lù tá à ń gbórúkọ wọn káàkiri, àwọn olórin tá à ń gbórúkọ wọn káàkiri, àwọn eléré orí ìtàgé tá à ń gbórúkọ wọn káàkiri. irú wọn ajé àti ògo ní bẹ lára wọn. lẹ́yìn tí Ọlọ́run gbé ajé lé wọn lọ́wọ́ tán ó tún gbé ògo sí wọn lára. irú wọn ìlú mọ̀ọ́ká ni Yorùbá máa ń pè wọ́n. ṣùgbọ́n ẹ má ṣì mí gbọ́, àwọn ẹlòmíì wà tó ṣe ń pè ògo nìkan lọ́lọ́run bá gbé lé wọn lára. àwọn gangan ni wọ́n ṣe àfọwọ́fà ajé síra wọn lára. torí tá a bá ń sunkún a máa ń ríran ni. àwọn ẹlòmíì náà wà tó ṣe ń pè ajé àtògo ń bẹ lára wọn lóòótọ́, ṣùgbọ́n àfọwọ́fà ni ajé tí ń bẹ lára wọn àbí àfọwọ́fà ni ògo tí ń bẹ lára wọn. bẹ́ẹ̀ bá rí irú wọn ló ṣe ń pé ajé yìí pẹ́ lọ́wọ́ wọn, àbí irú wọn náà ló ṣe ń pé ògo yìí pẹ́ lára wọn. irú wọn náà ti di bàbá olówó àná, irú wọn náà ti di ìyá olówó àná, ayé ò mọ̀ wọ́n mọ́. irú àwọn ẹni yìí àwọn gangan ni wọ́n fa ajé mọ́ra wọn lára. irú àwọn ẹni yìí àwọn gangan ni wọ́n fa ògo léra wọn lára. ṣùgbọ́n àwọn ẹni tó ṣe ń pé Ọlọ́run gangan fúnra rẹ̀ ló gbé ajé lé wọn lára, Ọlọ́run gangan fúnra rẹ̀ ló tún gbé ògo lé wọn lára. irú wọn ló ṣe ń pé owó àná dalẹ̀ ni irú wọn máa ń ná. wọ́n pọ̀ káàkiri náà tá a mọ̀ tó ṣe ń pé láti bí 50 ọdún nísìnyí wọ́n náwó owó òtán lọ́wọ́ wọn, wọ́n ń lo orúkọ òtán lọ́wọ́ wọn. ayé ń gbọ́ wọn títí dèní, bẹ́ẹ̀ la yóò sì mọ́ gbọ́ wọn títí dọ̀la. irú wọn Ọlọ́run fúnra rẹ̀ ló gbé ògo àti ajé lé wọn lára. àdúrà tèmi lọ́jọ́ tèmi náà ni pé gbogbo ọmọ tá a bá bí kọ́lọ́hun kó ṣe wọ́n lọ́mọ ológo, gbogbo ọmọ tá a bá bí kọ́lọ́hun kó ṣe wọ́n lọ́mọ alájẹ. ìrírí ayé TV àwa làgbà. ẹ wò ó, mo fẹ́ kí kó wá ṣe àwárí ara rẹ̀, torí pé àìṣàwárí ara wa òun náà ní jẹ́ ká máa jẹ sọ́fìn, àìṣàwárí ara wa òun náà ní jẹ́ ká máa jẹ èèwọ̀, àìṣàwárí ara wa òun náà ní kó ìfàsẹ́yìn bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn. kíkó wá gbìyànjú kó ṣàwárí ara rẹ̀. bó o bá mọ̀ pọ́nmọ ológo ni ẹ́, àwọn nǹkan kan wà tó ṣe ń pé o lè mọ̀ ṣe táyé òfin ní gbògo lára rẹ̀. bó o bá mọ̀ yìí pé ọmọ alájẹ ni ẹ́, àwọn nǹkan kan náà wà tó ṣe ń pé ìwọ gan lè mọ̀ ṣe táyé òfin ní gbajé lára rẹ̀. torí àwọn arógo gbògo wọ́n pọ̀ káàkiri àgbáyé. Ọlọ́run ní jẹ́ ń gbògo ara tèmi, wọn ò ní gbògo ara tìwọ náà. ẹ bá ń ṣàmì àdúrà. lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbẹ́ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín, àbẹ́ láwọn àlá kan tẹ́ fẹ́ mọ̀ nípa rẹ̀, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi ètò ẹtì mọ̀ bí ẹni mowó +229 01 97 74 76 51. fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 01 97 74 76 51. Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà, èmi gangan ní dàáyín lóhùn rẹ̀. ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí, kò ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. kẹ́ ẹ sì mọ́ gbàgbé ẹ bá a pín fáwọn aráalé yín kí wọ́n lè mọ ohun tí ń ṣẹlẹ̀ lórí ìkànnì tá a wà yìí. ẹ ṣeun púpọ̀. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yìntẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rẹ̀ lú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rẹ̀ lú ìkọsùn, lékèlékè mi ṣetán rẹ̀ lú ìkẹfùn. mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní, mi ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò, ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà, mo ń dágbére lórí ètò kò kí ń ṣe tekó kì í ṣe tàrùn. ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. títí ìgbà tátù mọ́ pàdé, mi ò fi ń sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ẹ kú kalẹ̀. ìrírí ayé TV àwa làgbà.